So ọmọ Yorùbá ẹ kú dédé àsìkò yẹ káalẹ́ káàárọ̀ ẹ káàsán according to the time tí mo bá bá yín ẹ tún káàbọ̀ sórí ìkànnì wa lẹ́ẹ̀kan sí lónìí. Àṣé lóòótọ́ lòwe àwọn àgbà léyìí tó sọ wípé kò sí bá a ṣe fẹ́ rìn tí orí ò ní mì. Bákan náà báwo la ṣe rìn tá a fi lè káyé já. Lónìí ẹ farabalẹ̀ ẹ wá gbọ́ nǹkan iṣẹ́ ńlá pàtàkì tí àwọn ọmọ Yorùbá, àwọn ojúlówó ọmọ Yorùbá kan tí wọ́n rán sí bàbá wa Bọ́lá Ahmed Tinubu, aṣíwájú ọmọ olódòdẹ, pàápàá lórí àwọn nǹkan bíi mélòó kan, lórí ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, lórí ọ̀rọ̀ òmìnira orílẹ̀-èdè Yorùbá àti lórí ọ̀rọ̀ ààbò. Ẹlẹ́ẹ̀kẹrin tó dàbí ẹni wípé bí ṣe ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ Nàìjíríà. Ṣé ẹ mọ̀ wípé bá a bá sọ pé lágbájá aṣíwájú ni nínú ilé, ó ní ohun tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń retí látọ̀dọ̀ ẹ̀, pàápàá jùlọ àwọn tí wọ́n jọ jẹ́bí. Fúndìí èyí, òun làwọn àgbààgbà tí mò ń sọ̀rọ̀ ẹ̀ yìí, àwọn ọmọ Yorùbá yìí tí wọ́n kóra wọn jọ pé tó àwọn ti wò ó títí tí ó dàbí pé ojú fẹ́ ṣú àwọn lórí ọ̀rọ̀ Bọ́lá Ahmed Tinubu. Ibi tí ń bá ọ̀rọ̀ yìí lọ, àwọn fìgbà kan máa yìn ín, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ yìí ó dàbí pé ọ̀rọ̀ ẹ̀ ó kọjá káwọn máa yìn ín. Ó dàbí pé yóò nílò pàṣán. Kí ni wọ́n fẹ́ nà ní pàṣán sí? Gbogbo wa náà ní ká farabalẹ̀ ká máa gbọ́ bí ó ṣe lọ. Àkọ́kọ́, wọ́n ní láti ìgbà tí Bọ́lá Ahmed Tinubu tó máa gun orí àlééfà ìjọba orílẹ̀-èdè Nàìjíríà, òun ni àjọsọ ti wà pé bọ́ ọba débẹ̀ má lọ ṣe bí àwọn kan, bàbá wa kan ọjọ́ kan àná lọ́jọ́ pé ńgbà wọ́n débẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ń rí ọ̀rọ̀ sọ lónìí wípé ká sọ pé ìgbà tí bàbá alágbájá wà ń bẹ̀ tí wọ́n bá ti ṣe àwọn ìgbésẹ̀ báyìí, orílẹ̀-èdè Yorùbá kì bá ti ṣeé ṣe, tàbí bẹ́ẹ̀ kọ́ orílẹ̀-èdè Yorùbá, ìlú tó jẹ́ ìlú Yorùbá ni mo pè lórílẹ̀-èdè, kì bá dùn fojú rí ju bó ṣe wà yìí lọ. Ipe kí Bọ́lá Tinubu kó má lọ ṣe bí bàbá tá à ń sọ yìí, tó jẹ́ pé ìjọ tí wọ́n ń kó l'Aso Rock bí wọ́n ṣe ń láǹdì, èèyàn ni pé bí wọ́n ṣe ń balẹ̀ sílùú wọn, pure water sísọ làwọn èèyàn fi pàdé wọn. Orin tó sì jáde lẹ́nu wọn lọ́jọ́ náà lè rèé wípé kò sọ́gbọ́n tá lè dá, kò sí wá tá lè wú, tá lè fi táyé lọ́rùn o. Òun ni bàbá wa Ebenezer Obey náà ló bá gbà á lẹ́nu wọn lọ́sọ̀ lórí lọ́jọ́ náà lọ́hùn. Wọ́n wá kíkẹ́ ìkìlọ̀ fún Bọ́lá Ahmed Tinubu pé níbi tí ọ̀rọ̀ ń lọ yìí kó má jò rí bẹ́ẹ̀, ìyẹn ni ìkìlọ̀ tí wọ́n ti ṣe ṣáájú. Ó wá mú kí n rántí oríkì àwọn ìdílé kan. Ìmọ̀ àwọn Ìkérékù nílùú Ẹ̀gbá, wọn máa ní Ìkérékù mẹ̀rẹ̀ẹ̀tẹ̀, aṣàpínkó tó ṣàjòjò, aṣàlọ̀ ṣáájú ìjà, wípé àwọn ti ṣàlọ̀ ṣáájú ìjà lónìí. Pàápàá jùlọ lákọ̀ọ́kọ́ ibi tí àwọn kọ́kọ́ fẹ́ lọ rèé nínú ọ̀rọ̀ wọn tí wọ́n sọ, bó ti ẹ̀jẹ̀ òyìnbó ni wọ́n kọ, òun ló mú kémi ó máa túmọ̀ ẹ̀ sí Yorùbá fún yín, wípé the Yorùbá Union lambast Tinubu over his insecurity in Yoruba land, that is Southwest, uncaring effort and political neglected. Pé kò kí ẹ̀, kò gbégbésẹ̀ pé òun ti ẹ̀ kí ẹ̀ fúnra Yorùbá nínú òṣèlú, kò kà wá sí nǹkan kan. And also to the Obas. Ẹ ti rí òun rè. Ẹ gbọ́ nǹkan tó ń sọ yìí, ẹ gbọ́ ṣé lóòótọ́ ni ọmọ Yorùbá bẹ́ẹ̀ ṣe wọlé, ẹ máa bá mi kọ síbẹ̀. Àmọ́ mo ní kẹ́ ẹ má gbàgbé pé ẹ máa kọ síbẹ̀ pé orílẹ̀-èdè Yorùbá
ọ̀nà àbáyọ kan ṣo tèmi mọ̀ nìyẹn, èmi ọ̀mọ̀nà mi. Torí pé àwọn ọ̀ràn yìí a ti sọ tẹ́lẹ̀, torí pé lásìkò yìí ọ̀pọ̀lọpọ̀ pé bàbá wa Professor Banji Akíntóyè sọ̀rọ̀, Olóyè Sunday Adéyẹmọ sọ̀rọ̀, lágbájá sọ̀rọ̀ mi. Bó lérè sí àwọn tẹ́ ẹ̀ ń dárúkọ yìí ọ̀bà fi gbá mọ́, èyí tó fílẹ̀ ò lè parun, ìlànà tí wọ́n gbé lẹ̀ lẹ́lòmíì ọ̀tọ̀ ò lè làmí. Ǹjẹ́ ọmọdé kan máa láṣọ kọ́lá kìsà ó lè tó ti bàbá ẹ̀ ní láyéláyé? Àbàlá nítorí wọn ò dákẹ́, wọn ò mà sinmi. Kò lè yé ẹ̀yin, kò lè tí ì yé yín, torí aṣọ tó bá súnmọ́ eégún náà pè ní jẹ̀pẹ́. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹgbẹ́ ṣé lóòótọ́ ni, ṣó dáa ó jẹ́ pé láti ìgbà tí Bọ́lá Ahmed Tinubu ti dórí àlééfà ìjọba ilẹ̀ Yorùbá kò sí nǹkan tàtà pàtó tí àwọn ọmọ Yorùbá lè rí wípé bàbá wa ló wà ńbẹ̀. Wọ́n ní àkọ́kọ́ ṣèyàn lé ní pé tó bá wá sọ pé ẹbí bàbá yín ló wà ńbẹ̀, ṣé ìyẹn máa ń lẹ́ni mọ̀sán ọmọ kíkan? Lọ́dọ̀ tàwọn àwọn ti rí i pé àwọn léèyàn mọ̀sán, àwọn ti ń mu kíkan, àwọn ti ń jẹ kíkorò. Ṣé bẹ́ẹ̀ lórí lọ́dọ̀ yín? Pé àwọn Fúlàní, àwọn Gàmbàrí kódà wọ́n tún gbádùn jù ìran Yorùbá lọ. Ẹ gbọ́ ṣé lóòótọ́ ni àbí ò rí bẹ́ẹ̀? Pé kí la fẹ́ gbà nígbà tí Bọ́lá Ahmed Tinubu tó bá parí ọdún kẹta rèé àbí mélòó tó ń lọ lórí àlééfà, ó sì ń gbìyànjú pé tó bá di ọdún 2027 àwọn tẹ̀síwájú, òun rìnrìn àjò sí lórí àlééfà. Ipa wo ni àbí ọ̀nà wo ni káwọn ti ṣe, àbí ìyàwó ni káwọn kọ sírò nǹkan tí bàbá Bọ́lá Tinubu ń sọ? Ohun táwọn ọmọ Yorùbá ń sọ lọ́rọ̀ yìí, ariwo tí wọ́n ń pa, èébú tí wọ́n ń bú Bọ́lá ní àkọ́kọ́. Aṣíwájú Bọ́lá Ahmed neglect Yorùbá Social Cultural Group, ìgbìmọ̀ májẹ̀wóbàjẹ́ ilẹ̀ Yorùbá, has stated that it is very shameful and disappointing for President Bola Ahmed Tinubu, who happened to be one of the frontier of Yoruba and is the son of Yoruba land, who had been benefited from every angle of Yoruba land, now get into the power and neglect Yoruba land. Ṣé ń gbọ́? Àwọn kan ń bẹ tí wọ́n ń jà fún wa, ìkíká wa náà ó jà fúnra wa ni wọ́n ní ó jẹ́ nǹkan ìtìjú. Ẹ gbọ́ ṣé kìí ṣe nǹkan ìtìjú? Ok, ẹ já tẹ̀síwájú ní pápápá torí mi ò fẹ́ kẹ́tò yìí ó gùn. Now, wọ́n ní that he neglected the Yorubas. Okay, well, the group warned that even with one of the Yoruba sons, an activist, Chief Dr. Sunday Adeyemo Igboho, popularly known as Igboho Oòṣà, that stood for his people and tried to remove us from the hand of Fulani herdsmen, was thrown out of the country and became a stranger in another country when his father is in power. Ṣé gbọ́? Wọ́n nígbà tí bàbá Sunday Adéyẹmọ àbí bàbá ẹ̀kọ́ bàbá ẹ̀ nífà. Yes, bàbá gbogbo wa ni.
ó lè má jẹ́ biological father, ó má jẹ́ pé òun ló bí wa, àmọ́ nítorí pé ó ti wà nípò lórúkọ gbogbo wa, ipò bàbá wa láwà. Ok, now pé ó wá di ẹni tí wọ́n lé sí ẹ̀yìn odi tá a lè lọ gbà tí ò láǹfààní àti padà sílé. Furthermore, we also have the ruling people, which is our Obas. Instead of them to rise up and work together with Sunday Adeyemo Igboho Oòṣà and make sure that Igboho regain his freedom from the hand of this bastard, they also neglect all his efforts, including another old aged man, Professor Banji Akintoye, who also at his old age stood by all Yorubas, both sons and daughters, for their freedom. Instead of the Obas to support and make sure that these people work and achieve their aims and objectives successfully, they rather prefer to go against them, only for the king to appear at the political rallies and political meetings. It is a very shameful thing. Ẹgbọ́n, èmi kọ́ mọ sọ̀rọ̀, ìwé ìròyìn mò ń kà fún yín òun rèé. Wọ́n ní ohun ìtìjú, kàkà káwọn ọba wa ó dìde kí wọ́n gbìyànjú àti jà fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àti bàbá wa Professor Banji Akintoye. Kàkà bẹ́ẹ̀, àwọn ọba wa ibi òṣèlú là ń bá wọn, ibi òṣèlú, ibi ìpàdé olóṣèlú, torí kíni? Nítorí nǹkan tí wọ́n fẹ́ gbà. Kàkà kí wọ́n bá Bọ́lá Ahmed Tinubu sọ̀rọ̀ wípé ààbò sí lórí ìran Yorùbá, ní ìsinyìí tí àwọn náà ti bá máa sọ̀rọ̀, wọ́n ń jẹ́ kó yé wa wípé oúnjẹ tàwọn là ń jẹ. Ṣé wọ́n parọ́? Gbogbo àwọn ìlú ńlá tí wọ́n ti ń ṣe oúnjẹ, tí wọ́n ń kó oúnjẹ wọ̀lú ìlú tí wọ́n ń kó wá s'Èkó, wá s'Ìbàdàn, wá s'Abẹ́òkúta, lọ káàkiri, Fúlàní ti lé wọn. Inú fo, ẹ̀dọ̀ fo làwọn èèyàn fi ń ṣiṣẹ́ àgbẹ̀. Ta ni mélòó ló kù nílẹ̀ Kwara níbi tí wọ́n ti ń gbin àwọn iṣu kan, tí wọ́n ń sin àgbàdo, oríṣiríṣi nǹkan tó jẹ́ pé ó jẹ́ ojúlówó? Ẹni mélòó ló kù nínú oko l'Èkìtì, l'Oǹdó, nígbà tó jẹ́ gbogbo ìgbà nìròyìn tẹ̀ wọ́n lọ pé àwọn eruku yìí ń bọ̀. Ẹni tí Ṣẹ̀gún bá sì tójú ẹ̀ wọlẹ̀, ẹ̀yin àgbàlẹ̀bọ̀, ẹni irú wọn ò ní bá wọn bọ̀ wá kò so mọ́. Èèyàn tí wèrè bá buyẹ́ ẹ̀ jẹ, bọ́ bá rí mẹkáníìkì yóò bùgbẹ́. Now, àwọn tí ìṣẹ̀lẹ̀ bí ti ṣẹlẹ̀ lójú wọn rí, tí wọ́n ti gbọ́ gìrì, tí ìdágìrì ti dé, tilẹ̀ ti rọ́ pìtà. Ṣé irú èèyàn bẹ́ẹ̀ lẹ́ ń retí kó gbọ́ pé ibi tó ń lọ mú tọ́ ọ bá débẹ̀ ó ṣeé ṣe kó bá nǹkan báyìí pàdé kó sì dúró? Bó bá ṣẹ̀yìn níṣẹ́ dúró. Ṣé fíìmù tẹ́ lè wò ni? Rárá. Àwọn kan sọ pé kí ló lè fà á tí Bọ́lá Ahmed Tinubu àti àwọn ọba, kàkà bẹ́ẹ̀ tí àwọn ọba àbá fi sọ̀rọ̀ lórí ohun tó tọ́ àti èyí tí ò tọ́, àti ẹ̀ lè bá wọn wí. Nígbà tí wọ́n ti kó wọn papá mọ́ra, tí wọ́n sọ wọ́n sábẹ́ local government. Ẹ̀yin àgbàlẹ́sìn bọ̀, ẹni tí ọmọ bá ní ọwọ́ ọmọ òun lọ́rùn, àdúrà ti bàjẹ́, àdúrà ti lòdì. Nígbà bàbá bá fẹ́ jáde ilé tó ṣẹ̀ṣẹ̀ ń pọ́mọ ẹ̀ pé mo ló wà, jọ àfẹ́ kù nílùú, àfẹ́ tíráfù lọ s'Èkó, títorí owó mọ́tò tí ó fún kábíyèsí
àbí torí security tó wà fún wọn. Fún ìdí èyí àwọn náà ti sọ ipò ọlá wọn nù, àwọn ọba ti sọ ipò àgbàlagbà wọn nù. èdè nìyí tí àwọn ìgbìmọ̀ yìí tí wọ́n fi dìde, tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní jẹ́ kó yé wọn wípé ìrìn àjò tí ẹ rìn yìí ó kù díẹ̀ káàtó. lọ́wọ́ yìí àwọn ọba kọ̀ọ̀kan ti ń dìde ìpè tó bá di 2027 ẹ má gbàgbé Bọ́lá Tinubu ẹ̀tọ́ lánàá ẹnìkan ọba yín dùn àti sọ pé ẹ ṣe dìbò fún Bọ́lá Tinubu. Ǹjẹ́ nǹkan tí ọmọ Yorùbá fẹ́ ǹjẹ́ òun lẹ́ ń ṣe? ẹ gbọ́, ǹjẹ́ nǹkan tí ọmọ Yorùbá fẹ́ ṣóun lẹ́ ń ṣe? ǹjẹ́ ẹ ṣe, ǹjẹ́ gbégbèsè tọrọ mọ́, àbí tara yín lẹ́ ń ṣe? Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ó lọ káàkiri sí ọ̀dọ̀ gbogbo ọba tó wà nílẹ̀ Yorùbá. Tá a bá yọ inú àwọn ọba tó wà nílẹ̀ Yorùbá tí ò tí ì dọ́dọ̀ ẹ̀, ní ilé sọ pé tá a bá kà yín lé ní èjì bóyá ni wọ́n máa tó mẹ́fà mọ́ láwọn ọba tó lóko ṣàǹkóṣàǹkó tẹnu wọn tókè. ṣùgbọ́n lẹ́yìn ìgbà yìí kí ni ìgbésẹ̀? Yes, wèrèsún tí wèrè bá ti sún kò giri, wèrè máa fárígá. Wèrè máa sọkún, wèrè máa yarí tẹ́ ẹ bá ní kó sún. nígbà ẹ títí díẹ̀ nígbà ọkàn giri kò rí bí lọ́mọ ayéjú padà fà. nǹkan tá à ń sọ fún yín nìyẹn, gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá. ọjọ́ wo lẹ fẹ́ báyìí ṣàyẹ a fẹ́ ṣe léyìí tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí, bọ́ọ̀lù la fẹ́ ṣe dà nígbà wo gangan? Sunday Adéyẹmọ wálé, ó ti kọ lẹ́tà, ó ti ṣe oríṣiríṣi, ó ti jẹ̀jà, ó ti lọ kóòtù, ó ti jàre ìjọba Nàìjíríà. ìpìtò ìbáyìí ìjọba kóòtù ti dá wọn lẹ́bi ìjọba ẹgbẹ́ bí o. ẹ̀yin ọba náà ti dá sí ẹ̀ka kó ti sọ jẹ àti rọ́bà tó sọ pé rárá o sí mo ní nígbà ẹ̀sọ́ eléyìí kí ni ìgbésẹ̀ tẹ́ gbé ẹ̀yin kábíyèsí ẹ̀jẹ̀ á mọ̀. torí tá a bá tètè gbàṣọ lọ́rùn wèrè ó láṣọ gbó. ọ̀rọ̀ mi ò yé yín. bá a bá sì dákẹ́, ẹ̀yin àgbà náà lẹ sọ̀rọ̀ lẹ́bọ̀, ẹni tara wọ́n bá wa dákẹ́. èmi gbóṣùbà ó kárí fún àwọn bàbá yìí, àwọn ìgbìmọ̀ yìí, ẹ dákun ọmọ Yorùbá ẹ bá mi share ẹ̀. ẹ gbọ́ nǹkan táwọn bàbá yìí sọ, kí lẹ fẹ́ gbà, níbo lẹ bára Yorùbá lọ? ẹ̀yin àgbààgbà, ẹ̀yin bàbá wa látòrí Bọ́lá Ahmed Tinubu tó bá sọ pé number 1 ní Nàìjíríà, number 1 nílẹ̀ Yorùbá òun náà ní. number 2 lókun tá a máa wá àti 3, 1 àánú ẹ ti dúró, òun lẹni àkọ́kọ́. kí ni nǹkan tá a fẹ́ rí? ṣé bí Fúlàní bó ṣe ń lé wa kàbàkàbà, àwa tá a wà nílùú òkè a lè wá síkò, bàbá fẹ́ wá síkò inú fọ àyàfó ní. ẹni bá nígbàdí ó di mọ́ra, ẹni bá nígbà yóò dira bí ìgbà tí èèyàn dira ogun ni. o ò gbọ́dọ̀ rìn kí mọ́tò ẹ break down láàrin igbó, bóyá kò tètè bẹ́ lọ́hùn, bóyá àbí tó ti ń pọ̀ lọ́ọ́ sàpadà lọ́nà kó lè mọ̀ pé tó kó fọkọ̀ lẹ̀ nílùú tí wọ́n bí wá sí. ṣé bó ṣe rí nígbà yẹn ni? so wọ́n ní kò sí ààbò nílẹ̀ Yorùbá, kò sí ìdàgbàsókè kankan mọ́ yàtọ̀ sí èyí tí àwọn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tí wọ́n ti ṣe lẹ̀. lẹ́yìn ìgbà àjọba àwọn ẹ máa dákọ̀ yunifásitì tó jẹ́ yunifásitì tó lójúlówó tó wà nílẹ̀ Yorùbá yàtọ̀ sáwọn private university bí àwọn èyí tí àwọn oníṣọ́ọ̀ṣì dálẹ̀
tàbí èyí tí àwọn mùsùlùmí tàbí aládàáni tó lówó lọ́wọ́. Èwo níjọba dálẹ̀ tó jẹ́lẹ̀ Yorùbá náà gbé wá? Kò sí hospital yàtọ̀ sí èyí tó dójúlówó tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ tìjọba tó ń function gan. tó tá a bá ń sunkún a máa ríran. ìdí nìyẹn tí wọ́n fi kó láálí fún wípé tó kò sí nǹkan méje táwọn ń fẹ́ bí ọba wọ̀ wọ́n ní kó pín. tí ọba ṣe é ṣe mọ́ nígbà apá ọba ká ọyá pín kólúkúlùkù kó máa lọ́lọ́ ara ẹ̀. ká lọ gbìmọ̀ ṣèjọba wa bí àwọn bàbá Ọbáfẹ́mi ṣe ṣe níjọ́sí tí wọ́n farabalẹ̀ ṣe nǹkan wọn tí wọ́n sì rí tò. àbí kí la fẹ́? ẹ wo bí ọmọ Yorùbá ẹ wo àwọn ìgbìmọ̀ àwọn ẹgbẹ́ yìí ọ̀kan nínú ẹgbẹ́ tó ní ìfẹ́ ọmọ Yorùbá lọ́kàn ni wọ́n. rògbòdìyàn lónìí lọ́la adẹ̀ lọ́jọba tọ́jú ọmọ Yorùbá. ẹ̀gbọ́n ti pa wọ́n lọ Kwara ẹ̀wọ̀n tòǹdó. kábíyèsí Aláàfin Ọ̀yọ́ gbúrò wọn lágún. ẹ ṣé mo dúpẹ́ gbogbo ọmọ Yorùbá á tún pàdé lágbára lọ́wọ́ Ọlọ́run. ẹ bá mi pín ètò yìí tó bá jẹ́ gbà àkọ́kọ́ rèé tó kọ́kọ́ ń wò mí bá ń subscribe sí channel yìí. ẹ ṣé o á tún pàdé ó dàbọ̀.